ìyàwó akínọláyà tú àṣírí tẹ́nikẹ́ni kò mọ̀ nípa ọkọ rẹ̀ àtijọ́. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ohun tí ìyàwó akínọláyà tẹ́lẹ̀ rí sọ ni àwọn sọ pé ó yẹ kí akínọláyà wá sọ bọ́rọ̀ ṣe rí látàrí ẹ̀sùn bàǹtàbanta lóríṣiríṣi tí ìyá ọmọ rẹ̀ fi kàn án. Nínú ìfèròwérò tí ìyá Fawaz ṣe láìpẹ́ yìí ló ti sọ pé lẹ́yìn oṣù díẹ̀ tóun pàdé akínọláyà lòun lóyún fún un, tí akínọláyà ò sì sọ fóun pé òun ti níyàwó tàbí bímọ rí, ṣùgbọ́n tó sọ pé òun kò bímọ rí tàbí ṣègbéyàwó pẹ̀lú ẹnikẹ́ni nítorí àwọn obìnrin máa ń gbá òun tí wọ́n sì máa ń tàn òun ni. Arábìnrin náà sọ pé ògo òun ni ó ń lò, tí Akin mú òun lọ sọ́dọ̀ ẹnìkan nígbà táwọn débẹ̀ níṣe ni wọ́n gbé ẹran síwájú òun wípé kí òun fi ra wájú orí òun kí òun fún Akin jẹ, èyí tí òun ṣe títí tí ẹran náà fi tán. Lẹ́yìn èyí ni wọ́n ní kó máa lọ sí pálọ̀. Nígbà tí òun débẹ̀ ni òun bá Akin àbúrò Akínọláyà níbẹ̀ táwọn jọ lọ, tíyẹn sì káwọ́ mórí pé tí ó sì pe òun pẹ̀lú orúkọ ọmọ òun wípé ìyá Fawaz, kí ni bọ̀dá Akin wá tó báyìí? Bọ̀dá Akin ti ń sáré jù, kí ni wọ́n wá tó báyìí? Nígbà tí òun béèrè ìdí tárábìnrin nígbà èèyàn báyìí rò pé kí ni ìdí tárábìnrin náà ò ṣe pariwo tàbí kọ̀ láti ṣe ohun tí wọ́n ní kó ṣe. Arábìnrin náà ní òṣèré yìí máa ń kó òun láyà jẹ, ẹ̀rù sì máa ń ba òun. Tó bá ti sọ̀rọ̀ báyìí òun á máa gbọ̀n ni, àti pé gbogbo ìgbà ló máa ń gbé nǹkan dúdú wá fún òun láti jẹ. Ó ní ọ̀kan wà tó lè mára ògiri yàrá rẹ̀ tó dàbí ìgbọ̀nsẹ̀ tó ń rí òun lára. Ló bá pè òun wọ yàrá, ló bá ní kó máa fẹnu gbé. Nígbà tí òun kọ̀, ó fẹ́ lóun pa. Nígbà tí òun yarí kó tó di pé òun padà jẹ́. Bùkọ́lá sọ pé òun ò mọ̀ pé Akin ti bímọ síta tó tún ṣègbéyàwó pẹ̀lú obìnrin míì. Ṣùgbọ́n láìpẹ́ yìí ni wọ́n ní Akínọláyà kọ sórí ẹ̀rọ ayélujára rẹ̀ lẹ́yìn tó ṣègbéyàwó pẹ̀lú ìyàwó tuntun wípé òun dúpẹ́ lọ́wọ́ arábìnrin náà wípé ó ṣeun pé ó ń tọ́jú àwọn ọmọ òun tí ìyá wọn ti kú, tó sì ń tọ́jú wọn bẹ̀rẹ̀ ọmọ tó bí fún ara rẹ̀. Bùkọ́lá sọ pé ìyá òun ló pe òun wípé àwọn èèyàn ń pè òun wípé kí ló ṣe Búkì, wọ́n ló ti kú. Lẹ́yìn èyí lòun lọ wo ẹ̀rọ ayélujára tóun sì rí ohun tó ṣèrè náà kọ síbẹ̀. Èyí tó mú kí àkọ́bí òun pe Akin tó sì béèrè ìdí tí bàbá òun ṣe sọ pé ìyá òun ti kú, tó sì sọ pé ẹnìkan ló ń tọ́jú àwọn nígbà tó jẹ́ pé ọ̀dọ̀ ìyá àwọn làwọn wà, tí Akin sọ pé òun ti fẹ́yàwó tuntun ni. Bùkọ́lá tẹ̀síwájú náà rẹ̀ wípé lọ́dún tó kọjá ni ọmọ òun gba mẹ́sẹ̀gì lórí WhatsApp tóbìnrin kan ṣépè fún Akin tóun sì pe obìnrin náà sọ pé gbogbo èpè tóun ṣẹ́ t'Akin ni, àti pé Akin gbé góòdù nígbà tó wá sí UK, àwọn sì ti fẹ́ra rí. Bùkọ́lá tẹ̀síwájú náà rẹ̀ wípé Akin ò jẹ́ kóun ṣiṣẹ́ pẹ̀lú bóun ṣe bẹ̀ tó nígbà tóun wà lọ́dọ̀ rẹ̀, tó sọ pé bí kíkú bí yíyè ni Akínọláyà máa ń nù òun. Lẹ́yìn tó ló máa bẹ̀bẹ̀. Àwọn tó súnmọ́ tọkọtaya náà sọ pé òótọ́ ọ̀rọ̀ ni Bùkọ́lá ń sọ. Táwọn kan sọ pé kí ló tí kò ṣe sọ̀rọ̀ látọjọ́ ìwá tó ṣe jẹ́ pé lásìkò tí Akin fẹ́yàwó mi ló ṣe wà jáde tó wá ń sọ̀rọ̀. Ohun tá a mọ̀ ni pé ohun tó pamọ́ sójú ẹ̀dá kedere ni lójú Olódùmarè.